Ó tó gẹ́ẹ́, V1 lẹgbẹ́ APC ń fipò ọlá ṣe fún wa, àwọn aráàlú yarí lọ́sùn. Àwọn èèyàn ìlú Ẹ̀dó-Àbọ̀n níjọba ìbílẹ̀ Àríwá Ifẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun ti nàka àléébù sí ẹgbẹ́ òṣèlú APC pẹ̀lú bí wọ́n ṣe ní gbogbo ìgbà ni wọ́n ń fipò ọlá yan ìlú àwọn jẹ. Ọ̀rọ̀ yìí kò ṣẹ̀yìn bí àjọ INEC ṣe gbé orúkọ ọ̀kan lára àwọn olóṣèlú ìlú náà, Honorébù Túndé Ọlátúnjí, jáde lọ́sẹ̀ méjì sẹ́yìn pé òun ni yóò jẹ́ igbákejì olùdíje fúnpò gómìnà Ọ̀ṣun látinú ẹgbẹ́ APC, ìyẹn Bọ́lá Oyèbámíjí. Ṣùgbọ́n bó ṣe di ọjọ́ Tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 5 oṣù kẹta ni àjọ INEC gbé orúkọ tuntun jáde tí wọ́n sì sọ pé Honorébù Benjamin Adéretí ni yóò jẹ́ ojúlówó igbákejì fún Oyèbámíjí. Ìdí nìyẹn tí àwọn èèyàn ìlú Ẹ̀dó-Àbọ̀n tí Ọlátúnjí ti wá ṣe sọ pé kí ló dé tí ipò náà kò fi tọ́ sí àwọn. Ẹnìkan tó bá àwọn oníròyìn sọ̀rọ̀ níbẹ̀ tó pe ara rẹ̀ ní Bàbá Ìbejì ṣàlàyé pé ọmọ ẹgbẹ́ APC tọkàntọkàn lòun, ṣùgbọ́n ó dàbí ẹni pé ẹgbẹ́ náà kò nífẹ̀ẹ́ ìlú àwọn. Ó ní bí wọ́n ṣe ṣe lásìkò tí Ọlátúnjí ń gbèrò láti ṣe olórí ilé-ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́dún 2019 nìyẹn tó sì jẹ́ pé Honorébù Timothy Owóẹ̀yẹ ni wọ́n padà mú láì fi ti bí ọ̀pọ̀lọpọ̀ àwọn aṣòfin ṣe dúró ti Ọlátúnjí ṣe rárá. Ó sọ síwájú pé wọ́n tún ti fìgbà kan kéde Ọlátúnjí gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn alákòóso ilé ẹ̀kọ́ gíga káàkiri lórílẹ̀-èdè yìí lóṣù karùn-ún ọdún 2024. Ṣùgbọ́n bí Ààrẹ Tinubu ṣe sọ pé kí wọ́n ṣàyẹ̀wò sáwọn orúkọ yẹn ni wọ́n tún yọ Ọlátúnjí kúrò níbẹ̀. Bákan náà ni ọ̀kan lára àwọn ọ̀dọ́ nílùú náà, Adébóyè Hakeem, sọ pé kò sí nǹkan àmúyẹ tí ẹni tó lè ṣe igbákejì gómìnà nílò tí Ọlátúnjí kò ní. Ṣe ni ẹgbẹ́ òṣèlú APC kàn ṣe ọ̀rọ̀ náà ní àfihàn-fìjẹ fún àwọn èèyàn. Adébóyè fi kún ọ̀rọ̀ rẹ̀ pé lílo Ọlátúnjí gẹ́gẹ́ bí fìdíhẹẹ́ igbákejì gómìnà, ìyẹn placeholder, kò bójúmu rárá. Ó sì tàbùkù àwọn ọmọ ìlú Ẹ̀dó-Àbọ̀n. Ìrẹ́jẹ pátápátá gbáà sì ni pẹ̀lú.